A kú ojúmọ́ gbogbo wa. Gbogbo àwa olóyè àtàwa aláwọ̀ ọdún tá à ń gbóyè kiri inú DM. Gbogbo àwa tá a ti ń wá nú DM mi. Ṣóyá báyìí ní ìsìn lórí ọ̀rọ̀ oyè àbí lórí ọ̀rọ̀ àwọ̀dù tá à ń fi price tag sí. Èmi kì í fowó ra oyè àbí fi owó ra àwọ̀dù. Gbogbo ohun rere tọ́lọ́run ti ṣe fún mi nínú ìrìn àjò ayé mi. Ìrọ̀rùn ni mo bá dé. Ṣóyá báyìí ní ìsìn anything tó bá ti wà attached with pé condition àbí by fire by force compulsorily you must bring something, please keep your thing to yourself. Gbogbo àwọn àwọ̀dù tá a rí tèmi lọ ń ṣe yẹn jẹ́jẹ́ mi ni mo jókòó tí wọ́n ń gbé wá. Èmi ò dẹ̀ mọ̀ wọ́n rí. As a matter of fact I don't know anybody. Mo kàn jókòó mi sílé mi náà ni wọ́n send message sí mi. So gbogbo àwọn tá a ti wá fíw pé bóyá ń gbà náà wọ́n ṣe ni màá ṣe ni mo ṣe ni ń ráàpù owó tí màá ráàpù owó tí màá kó fún wọn táwa ń wá DM táwa ń sọ pé a fẹ́ ṣe báyìí ẹ wá gboyè ẹ wá gbàgbà yìí ẹ wá gbàgbé kòkó bàbá sásùn táwa ń kọ price tag sí ìsàlẹ̀ bóyá kẹ́rẹ́ delete gbogbo message yín. Gbogbo oore tọ́lọ́run ti ṣe fún mi rí láti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ìrọ̀rùn ni mo bá dé and I get my things on merit. Nígbà mo wà ní secondary school I was the senior girl of my set. I got it on merit. Àwọn kọ̀líìgì mi ń wò mí báyìí. Láyé undergraduate mo fìgbà kan jẹ́ choir coordinator. After tenure yẹn mo tún ṣe prayer chord. After tenure yẹn mo tún ṣe Sunday school Bible study chord. Fine campus fellowship níbẹ̀ aláwọn parent church ní town tó ń monitor activity wa. I get my things on merit. N ò fowó ra gbogbo orú nǹkan bá ń rí nínú ìrìn àjò ayé mi. Gbogbo ohun tó bá ti dà fipá ṣe àfi wàhálà ṣe ń rọra yọwọ́ ń bẹ̀ ni. Ó jẹ́ ọ̀nà kan gbòógì tọ́lọ́run fi máa bá mi sọ̀rọ̀ nínú oore ṣíṣe. Anything tọ́lọ́run bá ti fẹ́ ṣe fún mi tó bá ti ṣe pé wàhálà ni n ti mọ̀ pé this thing is not meant for me. Ń rọra filẹ̀ kódà kò sí èèyàn mọ̀ èèyàn lọ́rẹ̀ bí wàhálà bá ti pọ̀ jù ń rọra jà ò sí mi máa ń fi ọ́lẹ̀ fáwọn tí ẹ bá jọ ń gbégbá yín kiri. So mi ò ń ṣe nǹkan based on ó yẹ jẹ́ ń wá rà náà náà o n tí n bá ti mọ̀ ẹ bá mọ̀ pé ẹ bá mọ̀ wípé mo merit nǹkan ọ̀tọ̀ nu ntọ́ bá wù mí ṣe nínú ẹ̀mí mi ń máa ṣe ṣùgbọ́n pé kẹ́ wá mọ̀ wá nínú DM torí pé ti rí kan kẹ́ wá fíw pé bóyá ìṣe ni mo fi Ghana must go ru owó rebẹ̀ èmi ọ̀sán ṣíṣì o èmi èsàn ṣíṣì fún irú nǹkan báwọn pé kí wọ́n fi nǹkan ṣàpọ́nlé èèyàn kí wọ́n fi ju èèyàn lórí yóò ní téèyàn ń ṣe tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ pé ẹni ó dìsáàfù kínní ṣé a bá ní ìsìn ṣùgbọ́n pé kéèyàn mọ̀ wá nínú DM tèmi kọ́mọ wá béèrè owó ọmọ wa ní a fẹ́ fún ní nǹkan báyìí ẹ mú iye báyìí wá bóyá kẹ́ ẹ bí hàn tí wọ́n fún mi ní nǹkan rí irú nǹkan bá ń rí kẹ́ ẹ bí hàn pé lòun mo fún wọn èmi ọ̀sán ṣíṣì fún èèyàn o tó yẹ báyìí ní ìsìn ntẹ́ ẹ bá ti mọ̀ wípé feeling of entitlement pé ẹ̀ ń feel entitled you are feeling entitled to a particular amount bóyá kẹ́ ẹ keep nǹkan yín síra yín gbogbo nǹkan téèyàn ń ṣe is service to humanity Ọlọ́run ni máa ń reward èèyàn Ọlọ́run ni máa ń fún èèyàn láwọ̀ ọdún nǹkan téèyàn bá ń ṣe ṣùgbọ́n wípé ká ẹ wá hold as a duty or as obligation láti mọ̀ sọ wípé ká ẹ mọ̀ attach price tag mọ́ nǹkan gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fẹ́mi láyé mi ìrọ̀rùn lọ́bádé ọ̀fẹ́ lọ́bádé kò sí ní tí mo fowó rà nú ẹ̀ dábàá ní ìsìn ntí ọ̀bà sí nọ́mbà fẹ́ ní èsè nọ́mbà túláàsì nọ́mbà fẹ́ ní èsè nọ́mbà túláàsì so gbogbo mẹ́sẹ̀gì yín tẹ́ ń kó tẹ́ ní wájú yìí I'm even a young person mi mọ̀ bóyá nítorí ọlá orí screen tí mo wà àbí bóyá nítorí orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo rí gbà ìyẹn ló dífá fún tẹ́ fi ń feel pé I'm elderly my birthday is 2 months time tí n bá ti fẹ́ ṣe birthday mi màá ra nọ́mbà balloon ẹ̀rí fígọ̀ èjì mi èmi ò kí ń ṣe arúgbó àwọn oyè tẹ́ni wá mọ̀ jẹun nísìn èmi ò kí ń ṣe arúgbó mi ò ń ṣe ìyá I'm a very young girl tó gbogbo àwọn millions tẹ́ni kí n máa wá san kí n máa wá fi wá mọ̀ joyè òun ẹ kọ́ mẹ́sẹ̀gì yín kúrò lórí péjì mi gbogbo àwọn oore tí mo ti rí àti àwọn àpọ́nlé tí Ọlọ́run ti ṣe fún mi látara iṣẹ́ tí mo ń ṣe ọ̀fẹ́ ló bá dé o wá ronú ọkàn rẹ wípé nǹkan tí wọ́n mọ tí wọ́n sculpture tí wọ́n sculpt tí wọ́n kọ́kọ́ eléyìí owó ni wọ́n ṣàfiṣe tọ́bọ̀ wá ṣe ṣíṣì lónìí at your own free will tó o bá ní kì í ṣe dandan nobody is under obligation to give money to anybody on the name of oyè or chieftaincy or award or anything tẹ́ bá sì ti mọ̀ wípé ní tí wọ́n fún yín lówó ni ẹ wá àwọn olówó lọ tẹ́ báyìí ní ìsìn gbogbo oore tọ́lọ́run ti ṣe fẹ́mi láyé mi kò sí ètò ni mi là ń bẹ̀ Ọlọ́run bá ń gbọ́ kò sí bí mo ṣe nílò nǹkan tó Ọlọ́run wá rí i pé mo nílò rẹ̀ Ọlọ́run mọ bí ó ṣe get it across to me but when it comes to ká ríṣẹ́ téèyàn ṣe ká dey appreciate ẹ pé this person is doing well that person is not under obligation to now pay
ẹ mọ̀ wá kọ mílíọ̀nsì ẹ mọ̀ kọ sísàlẹ̀ mẹ́sẹ̀gì nítorí ẹ ti rí kan ẹ mọ̀ wá gbé hàn mí wá ẹ mọ̀ kó hàn mí wá ṣé ẹ rò wípé èmi ń fowó ra gbogbo irú àwọn nǹkan bá ní ọ̀fẹ́ lọ́bádé torí yóò ní téèyàn ń ṣe tẹ́ ẹ rí tẹ́ ẹ ní ẹni yìí ẹja fi kíní jù lórí just a challenge for him or her to continue to be useful for the society ọlọ́ọ̀ni sì máa ń ṣe yẹn so kọ́níkálùkù kó jogun omi kó jogun ó sinmi jẹ́jẹ́ mi mo jòkó oyè àbáwọ̀dù tẹ bá ń gbé bọ̀ lọ́dọ̀ mi ṣé àbáyé ní ìsìn tẹ bá ti mọ̀ wípé ó ti wà attached with some particular price tag keep your thing to yourself tẹ bá mọ̀ pé nǹkan tí mò ń ṣe tẹ́ ẹ rí tẹ́ fi fẹ́ ṣe àkọlé sí fún mi kò ó dìgbà bá tún sanwó kó tó dé ẹgbẹ́ nǹkan yín lọ èmi ò ní pẹ́ ṣíṣì mú amúkalẹ̀ ò sí o ṣé àbáyé ní ìsìn orí ọ̀fẹ́ Ọlọ́run ni mò ń jẹ all this feeling of entitlement feeling of obligation all of these things pack it off your mind nobody is under obligation to do anything for anybody kéèyàn ọmọ yọ ń lẹ́nu bàbá yìí ní ìsìn ẹgbẹ́ tí wọ́n ti fòye jù á lórí ẹ̀wọ̀n lọ gbogbo àwọn little places tí wọ́n ti fi mí ṣe sírí ni mo ti sọ̀hún bàbá yìí ní ìsìn ẹ wá gbogbo wọn lọ kẹ́ ẹ bí wọ́n léèrè kò sí ìkankan nínú wọn tẹ́mi èlò mo ti ẹ̀rẹ́ tí wọ́n fún yàn bàbá yìí ní ìsìn kálukọ́ wà ní àlàáfíà ẹ di oyè yín ẹ dì mú ẹ di àwọ́ọ̀dù yín ẹ dì mú bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe nǹkan fún yàn ó máa wá from your willful mind ni kò sí pé láàmú yọyàn lẹ́nu ń pè wá lẹ fẹ́ joyè in the next 6 months ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ṣẹ̀ ṣe pátì ń kémi ò mọ̀ kó mílíọ̀nsì wá bí n bá ní iye mílíọ̀nsì ń ṣé wọ́n jókòó bí mo wà yìí ṣé bí ní máa wà mo béèrè wò ẹja jogun omi o kálukọ́ wà lálàáfíà ìgbòrè tọ́lọ̀ ń ṣe fẹ́mi nínú ìbẹ̀rẹ̀ àjọ ayé mi láti kékeré pínínsín tọ́lọ̀ ti ṣe mí lóore títí ń ṣàpọ́nlé mi merit ni it comes on merit and if you know that until I give you money that is when the merit will become merit keep it to yourself sórí àbáyé nísìn Ọlọ́run ní pọ́nyàn lé tí kò sì ní àbùkù kankan bẹ́ẹ̀ ẹ ṣeun gan nígbà àlàyé ọba mọ tálàyé ọba mọ pàlàyé ránṣẹ́ nísìn olúwa rẹ̀ ò ní síbi tí wọ́n ti rojú olúwa rẹ̀ wọn ò ní sọ pé nítorí wípé olúwa rẹ̀ ò mówó kalẹ̀ ni ẹ sì sọ fẹ́mi wípé owó because gbogbo àwọn àwọ́ọ̀dù ètò ìrí tí wọ́n ń fún mi kò sí ètè mi sanwó ẹ̀ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ mi náà mo jòkó tí wọ́n rí iṣẹ́ tí mo ń ṣe tí wọ́n ní mọ̀ bọ̀ kí n wá ṣe pé kínní ńgbà wá gbé tí ń dé tẹ́ lówó ni mọ̀ kọ́ wá èló more láyé 950 per litre epo táwọn ará àsọkọ̀ nísìn ibẹ̀ ni wọ́n ti rí mílíọ̀nù tí wọ́n gbé kalẹ̀ mi ò tiẹ̀ mọ̀ pọ̀ mọ́ sanwó ọlọ́ọ̀bá ń gbọ́ mo understand fact pé èèyàn lè appreciate èèyàn okay take this but it's not under obligation because gbogbo èyí tèmi ti gbà gbogbo àwọn oyè àwọn award tèmi ti gbà kò sí èyí tèmi rà ń bẹ́ẹ̀ it comes naturally it comes neutrally as a result of nǹkan téèyàn ń ṣe mo sọ wípé secondary school èmi ti ń joyè bẹ́ẹ̀ ni I was the SG mo dẹ̀ jẹ́ senior girl mi for my tenure ni and our merit ni tipẹ́tipẹ́ ni mo ti máa represent school mi for debate and quiz competition all around àìmọye awọ́ọ̀dù tèmi ń gbà wálé fún school mi gbà náà àwọn mate mi wà níbi tó máa gbọ́ higher institution náà the same thing èmi kì í sanwó ìmọ̀ wá as on merit ni embassy ní tọrọ ṣíṣì yóò mú kalẹ̀ ní ọba sí ní kálukú tó mọ́ concentrate lórí nǹkan tó ń ṣe ṣé yá báyìí ní ìsìn torí déwájú dẹjọ́ dẹ́yìn ìdásọ̀ ìbí ojú ó ti rojú olúwarẹ̀ ò ní sí bẹ́ẹ̀ so ẹ̀dì oyè yín mú àti àti ìsàpọ́nlé warí tí wọ́n fún wa ní nǹkan ẹbí yẹn léèrè pé lù àsán èmi ọ̀sán náírà ṣíṣì wọn ọ̀sán èyí tí wéèwì bá ti ẹ̀gbéra tọ́ lọ ọbẹ̀ àìmọye tí wọn ò ní wá tí representative wọn sẹ́ni tó wá sẹ́ndì representative kò ní fún representative lówó mo béèrè wò ọjọ́ tó ga mi kan lọ tán travel out tí mo lọ represent wọn ní one party owó tí mo fi lọ ọbẹ̀ gan no be small thing tán tí wọ́n wà tán represent náà owó náà làwọn tẹ́ fún lóyè tán máa fún àwọn tán máa represent wọn bẹ̀ na money dem go spend wọ́n má sì jókòó wọn tí wọn ò bá wá ẹni wọn ọ̀nà invitation yín kálukú kó concentrate on whatever you are doing ṣé yàrá yìí ní ìsìn bùkún ọlọ́run ló mú yàn là láì ní ìṣòro nínú God bless us all ẹni tó bá ti feel pé kò merit award keep it kò merit oyè keep it kí tí ẹ ṣe rú àwọn ọmọdé tó jẹ́ńjò làwàdáyé ná tẹ́ máa da agbára rẹ̀ láàmú all right.